àwọn mùdírù ajígini ẹlẹ́kọ̀ọ́ ni ẹ fún wa ní proof nínú Islam ẹ̀sìn àjọ ń ṣe yìí nínú súnà nínú kìtàbù àti súnà ẹ fún wa ní ẹ̀rí ẹ̀ tẹ́lẹ̀ fi báàkì ní ti Gumi ṣe. Saudi Arabia reject ẹ̀ wọ́n jẹ́ kó lọ hajj sẹ́ni tí Saudi Arabia reject níbi tó jẹ́ mọ́sídàrú súnà tá à ń ṣe mọ́sídàrú ṣẹ̀ríà Saudi ní ìpínlẹ̀ ṣẹ̀ríà ìpínlẹ̀ súnà wa àwọn àfa wa lójú ọ̀nà kìtàbù àti súnà tá a gbà láṣíwájú nínú ṣẹ̀ríà nínú mọ̀ ibẹ̀ ni wọ́n ti wá ibẹ̀ ni wọ́n wà orísun wa nìyẹn wọ́n reject Gumi ẹ̀yin dẹ́ láwọ̀ ẹ wá accommodate ẹ̀ ẹ̀yin receive ẹ̀ ọ̀nà rẹ̀ kò sí nǹkan tá a fẹ́ fi báàkì ẹ̀ ẹ jẹ́ ká sọ reality Gumi tó wá sí conference yẹn ẹ̀yin àfa wa ìsọlẹ́nu ńlá gbáà ló jẹ́ fáwọn alùsùnà ìsọlẹ́nu ńlá gbáà wọ́n ti ń tàgé orúkọ burúkú mọ́ wa tipẹ́ ẹ ti mọ̀ pé tipẹ́ ló ti ń pè wá ní Boko Haram àwọn tó sì dá Boko Haram lé wọ́n mọ́ra wọn náà àwọn tó ní Boko Haram wọ́n brainwash wọn ní ìwé kíkà haram ní ṣé mi ò yóò kàbí ni ṣé ìyàwó mi ò kàbí sáwọn ọmọ mi ò lọ sí skul pọ́n náà wà lóṣù ọ̀tá dá skul lẹ̀ ẹnìkan máa pọ̀ wọn Boko Haram àfẹ́ tó dẹ̀ báyìí àmọ́ torí pàmò lórí ibú tí wọ́n ń lórúkọ wa tí wọ́n fi ń ṣèbàjẹ́ tí wọ́n sọ tí Sheikh Islam bin Taymiyyah sọ Sheikh Muhammad bin Abdul Wahhab tó mọ àwọn afáyín sọ ni wọ́n sọ wọ́n ń kó ti ayàkùnrin ní ó dá ayàkùnrin tí wọ́n ń kó ti káìlè mọ̀ ẹ̀yin tẹ́ ń bá kí wọ́n pé ọmọlẹ́yìn bin Taymiyyah ni wọ́n ṣé kò kó ti ayàkùnrin nìyẹn ṣìkà ń gbà yẹn ṣé ayàkùnrin nìyẹn sọ pé kó máa pààyàn káàkiri ṣé tó ayàkùnrin nìyẹn ń bì nìyẹn ó lóun ka tíra àkídàtú àsìtíyà àti bin Taymiyyah ṣé bin Taymiyyah sọ bẹ́ẹ̀ ó kó ti ayàkùnrin má dì sí wa ṣé tá àdì sí ayàkùnrin nìyẹn ń bì nìyẹn. àìmọye fídíòs láti rí tí Gumi á gbé owó bá gba owó á wá gbé lọ fáwọn ajínigbé owó ransom yóò gbé fún wọn yóò ya fọ́tò pẹ̀lú wọn yóò bẹ̀ wọ́n pé kó má bínú kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó gbà kí wọ́n lè rìlíìsì ẹni tí wọ́n jí gbé. pẹ́sẹ̀sì Gumi níbẹ̀ yẹn olúbàbòyè wa ló dà wà lálẹ́ o pẹ́sẹ̀sì Gumi ni o tí ò bá ń ṣe pẹ́sẹ̀sì Gumi ní kankan láti sọ̀rọ̀ tá à ń sọ nìyẹn o ó kéde amóhun ló kọ lẹ́tà against Gumi sí Saudi Arabia wípé nǹkan báyìí ló ń ṣe pé Islam ò lọ́wọ́ sí tó ń ṣe o Sharia ò support ẹ̀ tó fi di pé wọn aláwẹ̀ láti lọ sí hajj ti last year tó deport ẹ̀ tó dá padà láti bí embassy àbí airport àbí nǹkan orí ẹ̀ yí wọ́n lórí ẹ̀ dàrú orí ìwọ gan ti dàrú ojúlọ ọmọ Yorùbá àbíkẹ́lẹ́ ti pé orí ẹ̀ ti dàrú orí ẹ̀ ti yí sọnù orí ẹ̀ ò pé rárá ó wà very stupid ó stupid gan ó gọ̀gàn wọ́n ti dìrìn yìí tó ń sọ̀rọ̀ kí ni wọ́n mọ̀ nípa tó ń lọ kí ni wọ́n dá mọ̀ nípa agbára gbèsè you don't know anything ó mọ anything kò yí ẹ kí ni wọ́n mọ̀ jókòó síbẹ̀ ẹ dákan mọ̀ Yorùbá ni wọ́n gbọ́ mẹ́dìyà yín lọ́wọ́ kú ní tìyàmù òṣòro ẹ̀yin tẹ́ gọ̀ ṣùgbọ́n àwọn ò tí gbà àwọn ò tí wáyé sí ni àwọn ideology ti ń bẹ lára gbogbo àwọn ẹnìkan àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá yìí láwọn oríṣiríṣi ẹgbẹ́ tó ti fi ra wọn sọ tó ti fa ideology wọn ìròrí wọn agenda wọn tí wọ́n pèpè sí tó wà yìí dì tó pamọ́ tó gbé pamọ́ sábẹ́ súnà tó ti fi sọ súnà níbi lẹ́nu tipẹ́tipẹ́ làwọn ti mọ̀ ìwọ ọmọ kọ́kọ́ tẹ kí ni wọ́n mọ̀ tó ń ó dákan mọ̀ kó ń fó bọ́tà ọkàn dúró sẹ́gbẹ̀ẹ́ gbó kankan sọ̀rọ̀ ni ìdìdìrín ilé yòókù nu ayírádà yìí afọ́fúngbẹ́mú yìí dá sọ̀rọ̀ ẹ̀sìn ẹgbẹ́ díẹ̀ sí ni. wọn ò ṣe ìpàdé tí kò ṣe dàrú gbogbo tí wọn sọ ń bẹ nípa ọ̀rọ̀ tí wọn pa mọ́ àwùjọ mùsùlùmí wọn sọnà àbáyọ bí gbogbo ètò ọrọ̀ ajé bí ó ṣe ran ètò ọrọ̀ ajé orílẹ̀. ìdìrín ẹjẹ ń pa fídíò ìdìrín yìí jàre ìdìrín ilé náà sọ̀rọ̀ náà dá sọ̀rọ̀ kí ló mọ̀ àwọn tó pàdé ń bẹ wọn ti mọra wọn àwọn afárá tiwa tó tún náà lójú ọ̀nà súnà sáwọn débẹ̀ sáwọn wà ń bẹ Dr. Sharafu sáwọn sínú àwọn afá ilẹ̀ Yorùbá wọn sínú àwọn afá súnà ilẹ̀ Yorùbá Dr. Sharafu ṣe wà ń bẹ ṣékò àbúrò yìí mọ́ nìbàdàn wọn sínú àwọn afá súnà ilẹ̀ Yorùbá kí ló dé tọ́wọ́ pa wọn síbẹ̀ ṣékò Abdulgani Juma Fọláyàn Kandele àwọn ṣe wà ń bẹ ṣékò Abdulgani Juma ṣe wà ń bẹ ṣékò Abdulrauf Bani wọn ṣe wà ń bẹ ṣékò Akomodun Yunus àwọn ṣe wà ń bẹ àwọn afá súnà jàǹkànjàǹkàn ilẹ̀ Yorùbá kí ló tọ́wọ́ wà ń bẹ àwọn tó wà ń bẹ ti mọ́ra wọn wọ́n ti mọ́ra wọn so Gumi ò represent gbogbo tí Gumi ṣe kò represent Islam tiwa kò represent Islam ẹ̀yin tẹ́lẹ̀ ń tàgé ẹ̀ mọ́ àwọn alùsùnà tẹ́ ń tàgé wọn ní sàlàfíà kò sí lára wa àwọn àdìsónù ẹ̀ kò sí lára wa ọ̀rọ̀ àwọn ẹlẹ́gbẹ́ aṣíbọ̀ ẹ̀ gbọ́ wìrìwìrì ń pa wọn
ṣáwò mọ̀ gbọ́ àwọn ẹlẹ́gbẹ́ ṣáà mọ̀ tó pamọ́ sínú àjẹ́ndà àwọn sínú tó ń ṣe ni ṣáwò mọ̀ ni. ẹgbẹ́ àgbéjáde kí ni wọ́n mọ̀ ọ̀rọ̀ tó pẹ́ lójú ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ sí lẹ́nu ọ̀rọ̀ tó sọ́lọ́ yẹ kí n fún ẹ lẹ́sìn yẹ kí n lo language tí mo lò yìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ àgọ̀ tó wà tó jáde lẹ́nu ẹ̀ ló jẹ́ fún ẹ lẹ́sìn yẹn. gbogbo àwọn dẹ̀dẹ̀bùrẹ̀ gbogbo àwọn fámìlì dẹ̀dẹ̀bùrẹ̀ ń sìn wọ́n ti ń fò bọ́tà àwọn alùsùn náà ti kó Boko Haram wọlé Yorùbá àwọn dẹ̀dẹ̀bùrẹ̀ ti fò bọ́tà wọ́n ti ń sọ̀rọ̀ àwọn kristian náà fò bọ́tà ń sọ̀rọ̀ a ní gúnmi gbígbé gúnmi wá ìsọlẹ́nu lálẹ́ jẹ́ fún wa ideology tiyín ìròrí burúkú tiyín ẹ fẹ́ fi kó bá àwọn alùsùn náà ilẹ̀ Yorùbá why tó bá sọ̀rọ̀ sọ́bọ̀ wọ́n lé àwọn alùsùn náà àwọn Sàràfí wọn kó wọn pọ̀ mọ́ wa ẹ jẹ́ ń gba ìpè. Assalamu alaikum. Wa alaikum salam. Ya, ufti. Mo gbẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ program ni. Mo ti bẹ̀rẹ̀ orí ètò ni mo wà orí ètò la wà live lẹ́ ń pè sí. Okay, madam. Mufti ti kọ́ tẹ́ sọ̀rọ̀ mo ti máa round off program. Ẹ jẹ́ ń pè Mufti padà. Mufti ò rí one life. Wa alaikum salam ajilu pon. So tiye so àwọn dẹ̀dẹ̀ búrẹ́ ń sìn mọ́ ti fò bọ́ta jẹ́ kí n block wọ ìwọ Bashiru Muhammadu Bashiru máa block ẹ dánú mi mọ̀ bí agbó wọn mo ti fẹ́ kọjú ṣó tí ń sìn so ibi tẹ́ ẹ bá ń lọ ẹ jẹ́ káyé mọ̀ ẹ má gbé sábẹ́ súnà ẹ má fi sọ súnà lẹ́nu mọ́ ẹ má fi sọ súnà ànábì lẹ́nu mọ́ ẹ má fi sọ sàlàfíà lẹ́nu ẹ dákun ẹ jọ̀ọ́ ṣùtì ẹ má fi sọ sàlàfíà lẹ́nu àmọ́ gbogbo sẹ́yìn tẹ́yìn òǹkókò tẹ́ lè bá ṣe torí ibi tẹ́ ń lọ ṣùtì ń sìn hadisu anabi sallallahu alaihi wasallam yàtọ̀ sí ọ̀rọ̀ kìlẹ̀ àwọn ọmọ ogun tí mo ní mùdírù ti sọ́nù tafsir rẹ̀ hadisu yìí tí Noah Ezekiel tó ń rè fáàsì níbí báyìí ṣé ń gbọ́ mi hadisu tí ó wà ń bí kò tiẹ̀ tí ì dé ọ̀rọ̀ ogun kò tí ì dé ọ̀rọ̀ ogun tí Ànábì bá ní kí àwọn sọ̀hábà kí wọ́n lọ ṣe dáwà nílùú kan kọ́ lọ pèpè sẹ́sìn ẹ pè wọ́n pé kí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run ọba àlékè ọlá ó ti yé ń sìn kí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run ọba ọ̀kan ṣoṣo kí wọ́n gba Islam ṣé àdísù yìí ṣé kò ní ìbáṣepọ̀ pẹ̀lú àyà Kùránì rẹpẹtẹ tó dáa fáà yìí sìn ọ̀rọ̀ Noah Ezekiel ò tẹ̀ jẹ́mi lójú bẹ́ẹ̀ tá a fáà tó lọ mú ọ̀rọ̀ Noah Ezekiel yìí wá láti fi against sọ ibùkọ́rí nínú tó wá establish nínú ẹ̀sìn wa ṣé wọn ò ká àdísì tánàbí ti máa ń rán àwọn sọ̀hábà lọ sí ìlú kọ̀ọ̀kan kí wọ́n lọ tán Islam ká níbẹ̀ ni òun làdísì eléyìí kódà àdísì tó bá tọ́ka sí ogun ṣé àyà Kùránì ò kọ̀máǹdì ànábì àtàwọn sọ̀hábà pé kí wọ́n lọ ju ogun kí wọ́n jagun ni Noah Ezekiel tó ń sọ̀rọ̀ iṣẹ́ kò sínú báìbù tó gbé dání pé kán pààyàn mo rò pé ewu kọ́tẹ̀kẹ́tẹ́ tá a fẹ́ ìṣòwò tó lò ó kéwù ìwọ tó lò ó kéwù ìwọ tó lò ó kéwù ẹ pè wọ́n kí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run tí wọ́n bá ti gbà ẹ pè wọ́n lọ síbi kí wọ́n máa kírun àwọn àádìsú pọ̀ rẹpẹtẹ táwọn ibi tí wọ́n fún àwọn sọ̀hábà ní instruction kó tẹ́ bá débi báyìí ẹ pè wọ́n sẹ́sìn Ọlọ́run ẹ dákun ṣáàdì ṣe eléyìí ló ní ká yọ kúrò ó dà kí ló wá kù kí làwọn sọ̀hábà gbogbo bí táwọn sọ̀hábà lọ kí wọ́n lọ ṣe ní Habasha kí ló gbé wọn dé Mọ̀dínà àbí tẹ́ ẹ bá fẹ́ pèpè sí Islam ibo ni ó ti bẹ̀rẹ̀ sọ́nù àìsíkẹ̀ tóun ẹ̀sìn ò bá yí òun tóun fẹ́ tako ẹ̀sìn ó fẹ́ tàbùkù ẹ̀sìn wa torí hatred kórìíra tó wà lórí ẹ̀mí níwà ṣé bò lọ́ọ́ lè kéwù ni tó o ráwọn àdìsí ká lè kí wọn kọ́ ẹ tó wá ní bàbá mi dídú sọ pé kí wọ́n yọ ọgbọ́n nǹkan kí nǹkan ó wà ní sọ ibùkún ọ̀rí àwọn nǹkan tí ó dáwọn bẹ́ẹ̀ ó tàbùkù ànábì ibo làdìsí lè ti tàbùkù ànábì ọ̀nà olúgbà tàbùkù ànábì ọ̀nà owó làdìsí lè gbà tàbùkù ànábì ntínú àìsíkẹ̀ ká yìí tí wọn bá ti ṣe Islamu àwọn tó bá fẹ́ bá wa gbé ní ìlú wọn máa san táàkì ìyẹn ni jizya bó ṣe wà nú láti bẹ̀rẹ̀ pẹpẹ nìyẹn kò sáfà kan tó dẹ́sẹ̀ ọlọ́mọ tó gbádùn tí ó tako yẹn àwọn tí kì í ṣe mùsùlùmí wọn bá nàbí gbé ní ìlú kèfèrí ń bá nàbí gbé ní ìlú yẹ̀wúdí ń bá nàbí gbé ní ìlú kọ́ndíṣọ̀ tí wọ́n bá gbá gbé ní ìlú ni wípé wọn ò ní